IFTV Agbomola Iyafeso International Television. Bá a dọ́kọ̀ ẹ̀fọ́ gbọ́n lólùfẹ́ tí wọ́n wà. Orúkọ mi ni Ariano Kosoko. Àti wàá bá a dọ́kọ̀ ẹ̀fọ́ gbọ́n lólùfẹ́ tí wọ́n wà. Orúkọ mi ni Mishkat Gbadamosi Ajile. Orúkọ tèmi ni Muhammad Ishaq. Orúkọ tèmi ni Salami Umaru. Orúkọ mi ni Amusa Mafaz Adisa. Orúkọ tèmi náà ni Ahmed Oladele. Orúkọ mi ni Laitan Wustiat. Ṣé ikọ̀ ẹ̀fọ́ gbọ́n yín wà? Orúkọ mi máa ń jẹ́ Falana Fauzia. Akúdédé àkókò ìjákèjádò bíkíbi tí ẹ ti ń wò wá látòjúléṣẹ́ IFTV Agbomola Iyafeso International. Akíwa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà níbikíbi tí ẹ ti náfààní láti máa wò wá. Àti dé gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo gbà àti nígbà gbogbo lórí ètò yìí èyí tí gbogbo wa mọ̀ bẹ́ẹ̀ ni mo wò lórí ètò yìí nígboro la wà nígboro gẹ́gẹ́ lẹ́tọ̀ àti fẹ́ wọ̀ gbòòrò lẹ́yàjọ́ ti tòní gbogbo ẹ̀ lólùfẹ́ wa tẹ́ ń wò wá mo kí yín o. Mojúbà náà kí túmọ̀ lọ ní orí ètò lẹ́àjọ títò ní. Ìbà akódà ìbà ṣẹ̀dá ìbà Elédùmarè ìbà ọba mi ọba alágbára ní gbogbo alágbára lé ayé. Mo ṣèbà kí túmọ̀ lọ o nítorí pé bí ọkọ bá dé oko ọkọ àjúbà lọ́wọ́ lùgbọ́ bí ìran àgbẹ̀ bá dóko ìran àgbẹ̀ àjúbà lọ́wọ́ lẹ̀. Ìbà lèmi ṣe lẹ́àjọ títò ní. Wọ́n lẹ́wọ́rẹ́ tó wọlé tó kágò ó dẹ̀ran àmúso ìran àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tó kágò ó dẹ̀ran àmúdìlóko. Ìdí nìyí tí mo fi ń júbà lẹ́àjọ títò ní gbogbo ẹ̀ lólùfẹ́ wa níbikíbi tẹ̀ ti náfààní láti mọ̀ wò wá. Ẹ wo èmi tí náà ni o Muhammadu Ashraf ti gbogbo àmọ̀ sí àgàfẹ́ ṣéwù gbó pédépédé fẹ́ni tó fẹ́ àtẹni tó fẹ́ àgùlá àgùtẹ̀tẹ̀ èmi náà ni a sì wọ̀ gbó lọ lẹ́àjọ títò ní láti fi ọ̀rọ̀ fi jobi tọrọ pẹ̀lú àwọn èèyàn gbogbo èèyàn lólùfẹ́ wa tẹ́ ń wò wá ńlẹ́ gbogbo àná ni a mọ àkókò tí a ń bẹ yìí àkókò tí àwọn ọmọ tí wọ́n bẹ nínú ìsinmi. Ìdí nìyí tá a fi wọ̀ gbó lọ lẹ́àjọ títò ní láti fi ọ̀rọ̀ fi jobi tọrọ pẹ̀lú àwọn ọmọ tí ń bẹ nínú ìsinmi lọ́wọ́lọ́wọ́ ó sì tó bí ọ̀sẹ̀ méjì táwọn ọmọ sì gbà sinmi léèwé. Èèyàn lólùfẹ́ wa a ní ká fi ọ̀rọ̀ fi jomi tọrọ pẹ̀lú àwọn ọmọ báwo ni wọ́n ṣe ń ṣe ìsinmi yìí gbà. Ìsinmi tí wọ́n gbà yìí ṣé ilé tí wọ́n ń bẹ yìí ṣé gbogbo àkókò tí wọ́n fẹ́ lò lé yìí ṣé gbogbo ẹ̀ ni wọ́n fi ṣeré ni ṣé gbogbo ẹ̀ náà fi mọ tẹ̀lá sí káàkiri ni ṣé gbogbo ẹ̀ náà fi mọ ju búlù káàkiri ṣé gbogbo ẹ̀ náà fi mọ jókòó rẹjọ́ káàkiri àdúgbò àbí gbogbo ẹ̀ náà fi mọ gbá bọ́ọ̀lù káàkiri. Ìdí nìyí tá a fi ní ká súnmọ́ ọmọ yìí ká bí wọ́n ní ìbéèrè ìpè báwo lẹ ṣe ṣe ìsinmi gbà báwo ni ìsinmi lọ gbà lọ́dọ̀ yín ẹ̀yin olólùfẹ́ wa àti wọ̀gbọ́ lọ láti fi ọ̀rọ̀ fi jóbi tọrọ pẹ̀lú àwọn ọmọ lẹ́yàjọ́ títọ́ ní ẹ̀yin náà ẹ wò ó kẹsì gbọ́rọ̀ lẹ́nu wọn mọ́. Bá a dọ́kọ̀ ẹ̀fọ́ gbọ́n lólùfẹ́ tí wọ́n wà. Orúkọ mi ni Ariano Kosoko. Bàbá wa pé 11 ni. Oui. Kíláàsì wo lẹ wà? Terminal. Ẹ wà nínú ìsinmi báyìí. Oui, a wà nínú ìsinmi. Báwo lẹ ń ṣe ìsinmi yìí sí? Inú ìsinmi a wà lé àti pé àsìkò ti tó yẹn máa ń fún àwọn formation kankan wọ́n máa ń gbé àwọn formation wa nínú vacances a máa ń ṣe àwọn formation yìí báyìí mais èmi mo préfère kí n lọ bójútó formation kan náà bẹ́ẹ̀ tẹ̀ jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe savon liquide àbí informatique kí n máa fún ọlọ́yìn fún yọ ọ́nà nínú vacances kí ilé náà tú bẹ́ẹ̀. Nǹkan tó wù yín ni. Bẹ́ẹ̀ ni. Káyé ẹ ti sọ yẹn nù. Iye káyé àgbàgbé káyé o àtó bójútó káyé gan à ń kọ́ ìwé náà parce que àsìkò coup de vacances ti tọ́tọ́ dé coup de vacances ó kéré jù sẹ́ abẹ́rẹ́ ní ibi omi yẹn atọ́ bẹ́ẹ̀ náà súnmọ́ ẹ̀yìn bọ̀ yí ibi omi yẹn mẹ́ a bọ́ sí di káyé náà à ń tọ́ka nítorí kí Ọlọ́run lè gbà fún wa yí àná ẹ̀yìn bọ̀ náà kó lè ṣe fún wa. Ọdọ́ ni iṣẹ́ kọjá lè wà bẹ́ẹ̀ kọjá. Examen mo lọ kò sì ṣe iye kò sì ṣe mo yẹ kí n tètè ya mọ ìgbésẹ̀ máa tọ́ gbé nítorí kó lè ṣe làwọn mo ti mójútó àwọn káyé mi à ń tọ́ka àwọn ẹ̀sìsì rẹ̀ kí n ṣe mi ṣe tèmi tẹ́ ọtí ojú mọ̀mọ́ àwọn òye kò yé mi tẹ́lẹ̀ mo ti ya béèrè explication ipa rẹ̀ nítorí kó lè ká ní ìbọn náà kó lè yanjú.
kí wàá ní ìrànlọ́wọ́ tẹ láti ṣe fún àwọn òbí yín nínú vacancy tá à ń bẹ̀. nínú vacancy tá à ń bẹ̀ mo sọ fún àwọn òbí àwọn ọmọ yóò wọlé yé wọn tẹ yé wọn bí àwọn èkó yìí ti kàyé o àtàwọn yìí ti kàyé o bí chẹ́kẹ̀lẹ̀ kẹ́mọ̀ tí àwọn ṣe ìjọba ṣe kò jẹ́ ká máa wọ̀ dọ́gba òbí omi ẹ̀rọ kò lè so iye owó ọ̀fun àbí kó má sì í nǹkan ọ̀fun la ọmọdé wọn á máa bójú tó nǹkan àwọn máa rí chẹ́ńgì tọ́ kọ́bọ̀ tiwọn náà kó má di fóbi náà kó gbó ṣáàyàn náà sí wọ́n lè tì wọ́n rọ kí bó tẹ̀ jẹ́ màá sọ̀rọ̀ gan kí wọ́n ṣe. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀yin ní savon liquide lẹ́fẹ̀ lọ ṣe ẹ̀yin ní ìrànlọ́wọ́ kan tẹ́ fẹ́ ṣe fún bàbá yín àti ìyá yín fún ìrántí tí ń bọ̀. ìyẹn bá ìbámu bí ajíyẹn náà yẹn bọ̀ ṣe mo lè tètè yá àmọ́ kí ó sì ó ní ẹ̀yin má bẹ̀ mí yé mo ṣe fún yé chẹ́ńgì kẹlẹ́ mi náà máa rí bẹ́ẹ̀ àti pé kí n ṣe díyẹn náà lèmi náà gbé mo dúró mo lè tọ́tọ́ mu omi ẹ̀ atọ́ ṣe fún kun yé bọ́ ṣe fún kun yé bá rí chẹ́ńgì yé bá rí bẹ́ẹ̀ mo lè tọ́jú rẹ̀ bó ilé ìwé bọ́dé bí fíìnì tu ilẹ̀ bí tí wọn bá chẹ́ńgì kẹlẹ̀ máa fún kun ìwọ iye mi náà rí yè àmú fún àwọn òbí mi. ẹ ṣeun ẹ bá a dé ikun ẹlẹ́ẹ̀kan fi. orúkọ mi ni Àríyànó Kòsọ́kọ́. ẹ ṣe gan. àti wà ẹ bá a dókọ orí fún wọn lólùfẹ́ tí wọ́n wà. orúkọ mi ni Mishkat Gbàdámọ́sí Àjílé. àti wà à ń bẹ nínú ìsinmi lọ́wọ́lọ́wọ́ báyìí báwo lẹ́yìn ṣe ìsinmi sí lọ́dọ̀ yín. àwa ń bi ìsinmi náà sì ń dùn èmi bí tèmi ṣe àmúlọjà fúyà mi lọ́wọ́lọ́wọ́ inú vacances náà kí ba lè rí tọ́ kọ́bọ̀ kan. ìgbà tí ẹ gba síbi lẹ́ẹ̀kan lẹ bẹ̀rẹ̀ ọjà bí. ìgbà tí mo gba síbi lẹ́ẹ̀kan náà mo ti bẹ̀rẹ̀ ọjà mo ti ń lọ ọjà mo ti ń lọ gbogbo ẹ̀ mo ta kan mo fi ràn ya mi lọ́wọ́. kéde olè wà ń léwe. premier ni mo wà ń léwe. ẹ pàṣẹ ni. mo pàṣẹ lọ premier. kí wàá ní nǹkan tẹ́ fẹ́ mú ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ tún fi kọjá lọ́dún tí ń bọ̀. ìkan tí mo fẹ́ fi kọjá lọ́dún tí ń bọ̀ tí fi pàṣẹ ni pé kí tẹra mọ́ṣẹ́ àwọn aago tí mo wà ibà ní sọ̀wọ́n káyé premier náà mo ti gbà lọ́wọ́ àwọn tí ó pàṣẹ lọ terminal mo ti ṣe revision mo ti kọ́ kù mo ti mú ṣe díẹ̀díẹ̀ kí n bá lè pàṣẹ fi lọ terminal ní àná tí ń bọ̀. ọjà tẹ́ ń tẹ̀lé ìyá yín lọ yìí ṣé wọ́n ń fún yín lówó ni àbí ẹ kàn ń tẹ̀lé wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tí bá tẹ̀lé ìyá mi lọ́jà náà tí bá dé wọ́n mọ́ fún mi lówó ojúmọ́ kan máa ń lè gbàpò kan fún mi pé wọ́n náà jú síbì kan kó ba lè rówó tiẹ̀ náà. owó tẹ́ ń jù síbì kan yìí kí lẹ níwò láti fi ṣe. mo níwò láti fi ràn yá mi lọ́wọ́ náà tí léwe bá bẹ̀rẹ̀ ó lè ní pé owó kàyé mo rí 50 million mọ́ mi ẹ fi ṣe kan báyìí o owó kàyé owó bí ẹ fi rà kan fún mi àbí ó bá tẹ̀ jẹ́ owó dókúmọ̀ kò sí ìfìrànú ẹ̀ náà ni. kí wọ́n náà àkíyèsí tẹ láti pe gbogbo àwọn ọmọléèwé tí wọ́n wà nínú ìsinmi sí lọ́wọ́lọ́wọ́ lákòókò tá à ń bẹ̀. àkíyèsí tèmi ni láti fi ràn àwọn obìnrin surtout àwọn obìnrin pàṣẹ kì í ṣe léwe nìkan ló yẹ ká jókòó sí obìnrin kàwé púpọ̀ ilé ọkùnrin la fi mọ́ ń jókòó sí ìkan tèmi ni láti sọ fúnra wa ni pé bí a bá ń ta kankan náà ni o ká jókòó tí ká mọ̀ bá lọ́jà káwọn náà bá tẹ̀lé rí sí mi díẹ̀ àbí make up city wà lò tó wà mọ́ sí mois de formation ẹni kálukú jókòó tí a mọ̀ ṣe formation bí iṣẹ́ kan bá yọ iṣẹ́ bá yọ o ẹ mọ̀ pé kíní mọ̀ ṣe àdúní mọ̀ ṣe make up àfi tètè bọ́ sí. polówó àdúní ni ẹ sanwó ẹ o. mi sanwó ẹ kò sí pòblẹ́mù ní sanwó ẹ fún yín òun ló dáa kí ọ ní formation kan lọ́wọ́ obìnrin gbọ́dọ̀ níṣẹ́ ọwọ́ torí kọkùnrin má bàa gara sí wọn tó bá dọjọ́ wájú. nǹkan tèmi ní láti sọ fún wọn pé kán tẹra mọ́ṣẹ́ dáadáa kán tẹra mọ́ṣẹ́ kán mọ̀ ta kan àmọ́ múṣẹ́ kan ṣe. ẹ ṣeun ẹ bá a dókòó lẹ́ẹ̀kan fi kún. orúkọ mi ni Mishkat Àjílé Arálóyìn. ẹ ṣeun ìyàwó ọ̀rọ̀ lẹ́tí gbọ́ látẹnu ìyàwó Mishkat tí wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún aláìjọ títọ́ ní àti ń tẹ̀síwájú nígbòho láwà nígbòho lẹ́tọ̀ ẹ̀yìn lólùfẹ́ wa ẹ mọ̀ fi kàn bá wa lọ. à ń bẹ níwájú bọ̀dá wa yìí bọ̀dá ẹ bá a dókòó fún gbọ́dọ̀ fẹ́ orúkọ tèmi ni Muhammad Ishaq. kéèrò lẹ wà ń léwe. mo passe lọ terminal B. a wà nínú ìsinmi lọ́wọ́ báyìí báwo lẹ ń ṣe vacances gbà. inú vacances náà yẹ mo rí pé mo passe lọ terminal tí mo sì ń gbọ́ pé ó wà difficile dé kan àwọn yóò ti gba bac náà kọ́ mo wá ń gba àwọn document àti kàyé kọ́ à ń ṣe revision à ń ṣe gbogbo ẹ̀ à tó ń ṣe préparation coup de vacances wá bẹ̀rẹ̀ sí máa ṣe kíní sí kọ́ a máa tètè mú ẹlẹ́nà kí léwe náà tó bẹ̀rẹ̀. ní lọ́kàn láti ṣe ìjọ́bù kan nínú vacances láti fi hàn wọn obìnrin lọ. mo ní lọ́kàn láti ṣe ìjọ́bù mi ń ṣe ìjọ́bù náà mi ń ṣe headmason kiri kàbí àwọn jẹ́ kéèké wọn kan kàbí pàkà àwọn ẹ̀. owó tẹ bá rí bẹ́ẹ̀ ṣe fẹ́ fi ra aṣọ sára ní abẹ́ fẹ́ kó fún bàbá yín pé kó fi sanwó lé. rọ n fẹ́ kó fún bàbá kan máa fún ra àwọn furniture. ẹ fẹ́ kó fún bàbá yín. ẹ fẹ́ kó fún bàbá kan. àgbẹ̀ ṣe fẹ́ mi gẹ́gẹ́ ní ṣiṣẹ́. èmi gẹ́gẹ́ ní ṣiṣẹ́. bàbá gẹ́gẹ́ sì ń ṣe tẹ̀yẹ náà tọ̀.
ẹ bá gba owó yẹn fẹ́ fi lọ ra aṣọ sára ni. a máa fi ṣe a máa ṣe kí bàbá lọ gbó káyé fún rẹ. èmi gẹ́gẹ́ mo ṣiṣẹ́ ra mi. gẹ́gẹ́ lẹ ṣiṣẹ́. ọ̀rọ̀ rẹ gbogbo ẹ̀ lólùfẹ́ wa tẹ́ wọn wà lé lóko lájò lẹ́yìn odi níbikíbi tẹ́ ti náfààní láti máa wojú iléeṣẹ́ IFTV Agbọ́mọlá Ìyáfẹ́sọ International. Kó tó di pé a máa lọ kí wàá ní ìmọ̀ràn tẹ́ láti gba gbogbo ọmọ tó kunlẹ̀. ìmọ̀ yìí máa gba gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí àti gbàsímísẹ́ ni pé kọ́ máa ṣeré rárá torí àsìkò yà ń lọ yìí pẹ̀lú ìjọba Benin sẹ́yìn ó wà complicated kan bí ènìyàn bá ní làákàyè àti ṣiṣẹ́ bí ó bá tẹ̀ lọ títí apàdà jókòó sílé náà wọ́n á ń tọ́ fún ọmọ ìyá mi àtàwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò mi àtàwọn ìyá àti gbogbo wọn ṣá kàn ṣe kíní fún àwọn ọmọdé wọn kí ẹ̀kọ́ náà ráyè lọ síwájú pàtàkì jùlọ ìlú àsákété kí kó ráyè develop ju ẹ̀yìn lọ. ẹ ṣeun bọ̀dá wa ẹ bá a dókòó ilé ẹ̀kan fi kù. ẹ̀ẹ́kọ̀ tèmi ni Muhammad Ishaq. Isiaka wọn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n sì pe àkíyèsí gbogbo àwa náà tó kù lé tó ṣe wípé a wà nínú ìsinmi lọ́wọ́lọ́wọ́ bàbá wa Isiaka ẹ̀yin ìgbàbọ̀ ọlọ́run vacancy. èmi máa ń gbé báwọn náà àmọ́ mo máa ń ṣojo fún àwọn ohun ẹsẹ̀ tó yí mo máa ń sá àwọn bàbá kékeré ẹ máa ń kékeré mi gan. a ti ń tẹ̀síwájú àwọ̀gbò lọ àtúmọ̀ fi ọ̀rọ̀ fi jóbi tí ọ̀rọ̀ lẹ́ẹ̀kan fi kú ẹ ṣeun gbogbo ẹ̀ lólùfẹ́ èyí tẹ́ ń wò wá látòjú iléeṣẹ́ IFTV ẹ má gbé kó níbẹ̀ o òun ni kẹ́ ẹ mọ̀ o a ti ń tẹ̀síwájú. orúkọ tèmi ni Salami Umaru. àìpẹ́ à ń bẹ nínú vacancy lọ́wọ́ kí ni báwo ló ṣe ń ṣe vacancy gbà. a máa ń ṣe job kí bóyá abárùkù yálìrú sáwọn. vacancy tẹ́ ẹ wà nínú ẹ̀ lọ́lọ́ oko ni wọ́n ń rò. a fi gbogbo ẹ̀rọ oko náà. ẹ fi gbogbo ẹ̀rọ oko. àwọn kàyé ẹ tún wo díẹ̀díẹ̀. ẹ wo kàyé mọ ẹ ti gbàgbé kàyé. a ti gbàgbé kàyé tá a ti lò kọjá. ẹ gbàgbé kàyé. ẹ tó fẹ́ wo kàyé ti tá a fi lọ wọlé ìwé. wò àwọn class ta passé lọ. class wo lè yí passé lọ lọ́wọ́ báyìí. bóyá lọ troisième àbí. troisième lè passé lọ. àwọn kàyé class troisième lè gbàdá ní báyìí. à ń wò lọ́wọ́. ẹ ń wò lọ́wọ́ èèyàn lólùfẹ́ wa báyìí wọ́n ní oko náà wọ́n ń ro nínú vacancy lọ́ọ́lọ́ báyìí oko tí a ń ro yìí ṣe ẹ ti ń rówó díẹ̀díẹ̀. à ń dúpẹ́ fọlọ́run. àwọn owó tẹ́ fẹ́ rí kí lẹ fẹ́ fi ṣe. wọ́n fẹ́ fura àwọn dọ́kímọ́ǹtì mo lè lò tí n bá wọlé àwọn owó tí bàbá mi náà bá wọ́n á fi kún fún mi. tẹ́ bá kí gbogbo owó oko yìí tẹ́ bá kó jọ ẹ kò fún bàbá yín pé àwọn dọ́kímọ́ǹtì wọn fẹ́ lò ní class troisième kí wọ́n fi kún àbí báwo lẹ fẹ́ ṣe wà. mi lè kó fún wọn. ẹ lè kó fún wọn. ẹ kò dání. n kò dání. fún mi ní ń wo dọ́kímọ́ǹtì mo fẹ́ lò nílò rà á ọba owó funiti bàbá mi lónìí yẹn. bàbá yín ló ní owó funiti àmọ́ owó dọ́kímọ́ǹtì tẹ́ fẹ́ lò èyí náà ni ẹ lọ rà á. ẹ ṣeun kí wọ́n náà kéèsì láti pe gbogbo àwọn tó kunlé tó ṣe ń pé wọ́n jẹ́ ọmọléèwé tí mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́. kọ́ máa ran bàbá wọn lọ́wọ́ ni kọ́ máa ran bàbá wọn lọ́wọ́ kọ́ dúró ti bàbá wọn tọ́já sí pé tó bá dàsìkò léèwé inú wọn ó dùn sí wọn láti san láti ṣe gbogbo nǹkan tó bá fẹ́ fún wọn. kí wọ́n máa ran bàbá wọn lọ́wọ́ kí ló tẹ̀yìn ran bàbá yín lọ́wọ́. mo máa ń ràn wọn lọ́wọ́. kí lè fi ràn wọn lọ́wọ́. bàbá mi ò sí bí àná mo bọ́ kéètù lọ́kẹ́tù lánàá mọ́ ìrànlọ́wọ́ náà ni. ẹ kí lè lọ ṣe lọ́dọ̀ bàbá yín ní kéètù. mo lọ ràn wọn lọ́wọ́ ni àgbẹ̀ ni bàbá mi ń ṣe. àgbẹ̀ ni bàbá yín. ó sì wá yé mi nísìnyí àgbẹ̀ ni bàbá yín àbájọ tẹ ìyẹn oko láyò láti ro nínú vacancy ẹ ràn bàbá yín lọ́wọ́ ìyá yín gan. àwọn ò sí lọ́dọ̀ bàbá mi. wọn ò sí lọ́dọ̀ bàbá yín mọ́. wọ́n máa ń yọjú sáwọn alẹ́ kankan. ẹ mọ ìyọjú sí wọn. ẹ ṣeun ẹ bá a dókun ẹ lẹ́ẹ̀kan fi kàn. àdúpẹ́ fọlọ́run. ẹ dẹ́kun ẹ lẹ́ẹ̀kan fi kàn. orúkọ tèmi ni Umaru Salami. inú vacancy ẹ̀yin ẹ̀ gbá bọ́ọ̀lù ẹ̀ tẹ̀lásìkà. irọ́ wọ́n máa ń sáfẹ́sẹ̀ bàjẹ́. ẹ sáfẹ́sẹ̀ ẹ̀yin làásìkà ẹ̀yìntà bọ́ọ̀lù. ìwọ mi ni. ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu bàbá wa yìí tí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a ti ń tẹ̀síwájú lórí ètò wa nígboro la wà nígbògan lẹ́tọ̀ èyí tá à ń fi ọ̀rọ̀ fi jómi tí ọ̀rọ̀ ẹ máa fi ọkàn bá wa lọ ẹ ṣe. bọ́dà wa ẹ bá àdókò ẹ fọgbọ́n tí wọ́n wà. orúkọ mi ni Amusa Mofaz Adisa. bàbá wa àìpé ẹ wà nínú vacancy báwo lẹ ń ṣe vacancy yìí gbà. vacancy tá a fi lè gba ìsinmi vacancy lè mi ṣiṣẹ́ kílé fún àwọn òbí mi lọ́wọ́ ni. èkélo lẹ wọn léwe. 5e. ẹ passé n'abẹ́ doublé. mo passé lọ 4e. ìrànlọ́wọ́ wo lẹ ń ṣe láti fi ràn òbí lọ. iṣẹ́ ni ṣe láti fún àwọn òbí mi lọ́wọ́ tá a bá fẹ́ bẹ̀rẹ̀ lè padà. iṣẹ́ wo lẹ ń ṣe. lavage. ẹ ṣe lavage. ìdí tá a fi bá yín bí nìyẹn. ìrànlọ́wọ́ tẹ fẹ́ ṣe yìí tẹ bá rí gbogbo tẹ fẹ́ rí tẹ fẹ́ kólé bàbá yín lọ́wọ́ ni àbí ẹ fẹ́ lọ náà. mo fẹ́ kólé bàbá mi lọ́wọ́. kí wọ́n fi ṣe kí ni. kí wọ́n fi ra àwọn léèrè. kí wọ́n fi ra àwọn léèrè.
kí wàá ní àkíyèsí tẹ láti pe gbogbo wọn tí ń bẹ́lẹ̀ àwọn ọmọléèwé tó ṣe ń pé wọ́n ń ta búlù káàkiri wọ́n ń tẹ̀lé àti káàkiri wọn ò ní kán lọ́pọlọ láti ṣe. àkíyèsí tó yẹ ká ṣe fún wọn ni pé káwọn náà kàn bójú tó ṣe fún àwọn obìnrin kan lè ràn wọn. lónìí tá à ń bẹ kẹ̀kẹ́ mélòó lẹ ti fọ. kẹ̀kẹ́ méjì. ẹ ti fọ kẹ̀kẹ́ méjì ọkàn yìí sì balẹ̀ wípé owó ti wọlé. ẹ tún gbàdúrà wípé kíṣẹ́ tó dé lónìí. kẹ̀kẹ́ mélòó ló wù yín kẹ́ fọ lójúmọ́ ni. kẹ̀kẹ́ mẹ́wàá. mẹ́wàá ló wù yín mọ́tò mélòó ló wù yín kẹ́ fọ lẹ́ni. mọ́tò méjì. mọ́tò méjì tẹ bá rí kẹ̀kẹ́ mẹ́wàá fọ tẹ rí mọ́tò méjì fọ ó ti tó yín. ó ti dá ìdá. kẹ́ máa rí ní ojoojúmọ́ títí ẹ fi wọ rentrée. òun náà ni. ẹ bá a dọ́kọ̀ ilé ẹ̀kan fi kún. Amusa Mufada Adisa. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ látẹnu bàbá wa Amusa Adisa lavage láti bá wọn níbi tí wọ́n ti ń fọ kẹ̀kẹ́ tí wọ́n fọ mọ́tò wọn náà wọ́n bẹ Ọlọ́run ní pé òní yìí káwọn kẹ̀kẹ́ mẹ́wàá fọ mọ́tò méjì fọ Ọlọ́run ti ṣe ẹ̀rí fọ lágbára Ọlọ́run ẹ ṣeun. orúkọ tèmi náà lé Ahmed Ọládélé. bàbá ipa aṣọ lè kí ó ló wà lọ́rùn yìí ilé kí ó lẹ́ mọ́ ń lọ ní abẹ́ mọ́ ń lọ léwe. mo máa ń lọ léwe bá gbà sí mi mo máa ń lọ ilé kéwú. inú vacancy lẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí. inú vacancy la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. báwo lẹ ń ṣe vacancy náà gbà. tí a bá ní vacancy èmi máa ń lọ ilé kéwú. vacancy tá à ń bẹ inú ẹ lọ báwo lẹ ń ṣe gbà. èmi ń lọ ilé kéwú. ilé kéwú lẹ ń lọ. ilé kéwú mo ń lọ pé o mọ. ẹ̀yin ilé kéwú ẹ tún ṣiṣẹ́ kankan. kí mo ń bọ lọ́wọ́ tí n bá lè rí iṣẹ́ mi ẹ̀ kí n fún máa ran òbí mi lọ́wọ́ ná. ewu iṣẹ́ wo ló wù yín kẹ́ ẹ ṣe inú vacancy. tí n bá rí electricien bâtiment mo lè ṣe electricien bâtiment. kẹ́ ẹ máa lọ ṣe electricien bâtiment inú electricien bâtiment yìí ṣé ẹ kàn máa ṣe ni àbí ẹ máa gbowó. kí máa gbó nàbí kémi náà kọ́ṣẹ́ náà. kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá bẹ̀ sí lọ ibi iṣẹ́ electricien bâtiment jẹ́ ẹ tún retí lé kéwù. mi ń retí lé kéwù n máa lọ lé kéwù sàmì dídì mọ́ṣí n máa lọ ibi iṣẹ́ ìrẹ̀ǹdí máa di. kí wàá ní àkíyèsí láti pe gbogbo àwọn ẹgbẹ́ yín wọn tí wọ́n tún bẹ nínú vacancy tí wọ́n wà nínú vacancy lọ́wọ́ báyìí kí ní àkíyèsí láti pè wọ́n sí. nǹkan tí mo fẹ́ sọ fún yín sí pé kí gbogbo wa tá a bá wà ní vacancy kó ká wá ṣẹ̀kẹ́ láti máa ṣe ká fún ara wọn òbí wa lọ́wọ́ kí ọ̀rọ̀ náà kó ba lè jẹ́ rọrùn fún wa. kí ló dé èèyàn bọ́ọ̀lù láàyò kẹ àbí kẹ mọ gbá búùlù àbí kẹ mọ tẹ̀lá sí kẹ kí ló dé tẹ̀ ẹ̀ ṣe nínú vacancy. tí nǹkan tẹ́ni kan kún wọ̀tọ̀tọ̀ ni nǹkan tẹ́mi wọ̀tọ̀. èké ló lè pàṣẹ lọ báyìí. premier ǹjẹ́ ẹ ti ń ṣaradè láti mọ wo kàyé premier yìí. mo ti ń wọ kàyé mo ti gba kàyé ọ̀hún ní ẹ̀sìn rẹ̀ ti ń wò. ẹ ti ń wò ẹ dẹ́ kọ́ yá ìkọ̀ṣọ́ funfun. orúkọ tèmi náà lé Ahmed Ọládélé. ní kankan láti sọ fún àwọn òbí. mo ti dábẹ́. ẹ ṣeun ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu Ahmed tó ṣe pé nígbà tí a rí wọn aṣọ lè kéwù la bá lọ́rùn wọn ọmọléèwé sì ni wọn náà wọn ń lọ lé kéwù ni abíọ̀rọ̀ lọ́dọ̀ wọn tí wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọba Ahmed vacancy ẹ ṣe láyọ̀ àti àlàáfíà ẹ ṣe gan ni merci. ìyá abáàdọ́ kó fún gbọ́n olólùfẹ́ tí wọ́n wà ó kọ́ ẹ̀. orúkọ mi lè láì tán Wustiat. ṣé ọmọléèwé ni. èké rẹ̀ wà léwe. kàtíẹ̀mù. àìpé ìgbàyàwó ń bẹ lórí kí ló dé tí ìgbàyàwó ń bẹ lórí. mi kì í fún àwọn òbí mi wọ́n lè rò ó fura ìhun léwe mi. nínú vacancy nǹkan tẹ yẹ láyò nìyẹn. bẹ́ẹ̀ ṣe ń ṣe vacancy ń gbà nìyẹn. ó ti tó bí ike ìyàwó mélòó lẹ ti ta lónìí. àkọ́kọ́ mi mo gbére. ẹ mọ̀ ń tà bí ike mélòó ní ojúmọ́. ike mẹ́ta. ẹ mọ̀ ń tà ní ike mẹ́ta. gbogbo owó tẹ̀ ń gbà ń bẹ̀ ṣé owó náà fẹ́ fi ra aṣọ sára. màá kọ fún bàbá mi kàn fura kàyé mi. èké ò lè pàṣẹ lọ lẹ́ẹ̀kan sí. troisième lè pàṣẹ lọ. àwọn kàyé troisième jẹ́ ẹ ti ń fojú sí. ẹ ti gba kàyé troisième dání. kí wọ́n ní àkéèsí láti pe gbogbo wọn tí wọ́n wà àwọn ọmọ tó jẹ́ pé wọn náà bẹnu vacancy wọ́n kà wá lé wọ́n ń ṣeré káàkiri. àkéèsí ẹ̀ máa fún ọ pé káyé máa jókòó sí i bá àríṣẹ́ kẹ̀ṣẹ̀ ká gbé òun ká la gba wọn dọ̀ fún àwọn olùmíì àbá wọn kí ká lè gbà ó. láti ké vacancy yẹn ẹ fẹ́ ṣeré rárá. ó wù yín kẹ́ rí bí èlò kí lè tún bẹ̀rẹ̀. ó wù mí kí n rí tó 30 million. tẹ bá rí 30 million kí lè fẹ́ fi ṣe. màá ra finiti màá ra tóní owó ohun èèyàn bá béèrè léwe kí n lè san. ẹ bá a dó ikọ̀ yá ìkọ̀ṣọ́ fún un. orúkọ mi lè Wustiat láì tán. ṣé iná vacancy náà tẹ lẹ́yìn láyò láti mọ kiri sẹ́ẹ̀tì nàbí ní àwọn iléèwé pápá tẹ́ ẹ̀ bá lọ léèwé ẹ̀ mọ̀ kiri.
bí n bá lọ lè mú mọ́ kí Sàmídì Dimension. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ láti ẹnu ọmọ ìyá wa tó ṣe wípé inú vacancy ni wọ́n ń bẹ tó jẹ́ pé wọ́n gbégbá yahoo sórí tí wọ́n ní àwọn fẹ́ fi ran òbí títẹ̀ wọn lọ́wọ́ àwọn fẹ́ fi ṣe àtìlẹ́yìn fún àwọn òbí títẹ̀ wọn kí wọ́n bá lè ra kàyé fún àwọn kí ìrọ̀rùn bá lè dé bá àwọn òbí títẹ̀ wọn. ẹ̀yin wa tẹ́ ń wò wá a sì ń tẹ̀síwájú lé àjọ títò ní ẹ máa fi ọkàn bá wa lọ. ṣé ikọ̀ ẹ̀ fún gbọ́n yín wà? ikọ̀ mi máa ń jẹ́ Fálànà Fauzia. àìpé àwa nínú vacancy ọmọléèwé nìyẹn. kéde ló lọ. Sixième. inú vacancy la wà báyìí báwo ló ń ṣe vacancy sí. mo máa ń làgbà pẹ́ a máa ń ran òbí mi ọwọ́ mi ìjókòó sílé mo máa ń kiri pẹ́ẹ́n. ọ̀pá sí lọ sixième lọ ni. nígbà tẹ gba vacancy lẹ́ẹ̀kan ló bẹ̀rẹ̀ sí gba pẹ́ẹ́n. ó ti tó bí pẹ́ẹ́n mélòó ló ti ta nígbà tẹ ti gba vacancy. mo ti ta pẹ́ẹ́n o ti pẹ́. ó ti ta pẹ́ẹ́n ó ti pọ̀ gan. ó ti tó bí èlò lọ́wọ́ báyìí. mo ti tó bí àpò márùn. àpò márùn ìbòdò gbàkó báwo náà sí. mo gbé sọ́wọ́ fún màmá mi. ó ní kí màmá ẹ̀ máa tẹ́jú ẹ̀. ṣé kí wọ́n tẹ́jú ẹ̀ síbẹ̀ kó fi ra aṣọ ni àbí kí ló fẹ́ fi ṣe. mo tẹ́jú ẹ̀ síbẹ̀ kán fún ràn mí ọwọ́ mi bá bẹ̀rẹ̀ léèrè. kí wọ́n fi ra finiti kí wọ́n fi ra àwọn kàyé. o ṣeun lọ́wọ́lọ́wọ́ báyìí inú vacancy ló ń bẹ tí o sì ń gbìyànjú láti tapẹ́ kí wọ́n ní àkíyèsí ló láti pe gbogbo àwọn obìnrin tó ṣe pé wọ́n wà ń lé wọ́n kàn ń rẹjọ́ káàkiri àdúgbò wọ́n ń tẹ̀lé sí káàkiri ni wọ́n kàn ń ṣe nǹkan tí ò bójúmu kí ló láti sọ fún wọn. obìnrin tó bá fẹ́ jọ mí náà kó máa la gba pẹ́ kó máa la kiri rẹ. kóun náà lọ gba pẹ́. kó máa la kiri rẹ kó má jókòó sílé. ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu àwọn ọmọ tó ṣe wípé wọ́n bẹ nínú vacancy lọ́wọ́lọ́wọ́ báyìí a fẹ́ ọ̀rọ̀ fi jómi tọrọ pẹ̀lú àwọn ọmọ yìí àbí wọn lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀yin náà rí i pé apàdé ẹlòmíì ìgbà yàwó ń bẹ lórí ẹ̀ apàdé ẹlòmíì ìgbà pẹ́ ló gbé sórí táwọn ọmọ sọ pé àfi káwọn ṣe ìgbìyànjú lọ́pọ̀lọpọ̀ èyí táwọn fi ràn wọn bí ti tàwọn lọ́wọ́ ọmọ mi wí pé bàbá ti tòun oko níro òun lọ ọ̀dọ̀ bàbá ti tòun láti ran bàbá ti tòun lọ́wọ́ gbogbo èèyàn ọmọ tẹ́ ń bẹ nínú vacancy lọ́wọ́lọ́wọ́ ẹ má jẹ́ kí àkókò yìí kó lọ lásán ẹ má jẹ́ ká fi àkókò yìí fi ṣòfò pípọ̀ ọmọ ni wọ́n ní àfi káwọn ran òbí lọ́wọ́ pípọ̀ ọmọ ló ní àfi káwọn mú iṣẹ́ kan káwọn kọ́ kó tó di pé àwọn padà wọlé ìwé ìwọ náà tó ń wò mí ìwọ bàbá tó ń wò mí ìwọ ìyá náà tó ń wò mí pàkíyèsí ọmọ rẹ ẹ má jà wọ̀n ọmọ níran kí wọ́n fi ìwọ̀nba oṣù tí wọ́n fún wọn yìí kí wọ́n fi ṣòfò ẹ̀já pè wọ́n wọlé ẹ̀já bá wọn sọ̀rọ̀ òun gbélé láàárọ̀ òun gbélé lọ́sàn-án òun ṣeré kàkàkiri òun gbá ayò kàkàkiri àdúgbò òun tàṣe kàkàkiri ni má ṣe bẹ́ẹ̀ jẹ́ ká máa jọ lọ sí ọjà jẹ́ ká máa jọ lọ sí oko jẹ́ ká máa jọ lọ sí ibi iṣẹ́ tí mò ń lọ kí wọ́n náà kó máa wò ó tó bá sì padà wálé lálẹ́ àwọn kàyé èyí tó ṣe wípé ẹlòmíwà tí kò kọjá ẹ jẹ́ kó tún lọ gbé kàyé inú létí ó ṣe yìí kó wò ó àwọn tí wọ́n kọjá náà pàápàá ẹ jẹ́ káwọn náà kí wọ́n lọ wo kàyé inú létí wọ́n ń lọ kó tó di pé àwọ̀ kúdè vacances tí wọ́n lọ kúdè vacances fún ọba oṣù díẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa a fi ọ̀rọ̀ fi jobi tó rọ̀ pẹ̀lú àwọn ọmọ inú wa sì dùn lórí bí àwọn ọmọ ṣe ń fèsì tá a sì gbọ́n èsì oníyebíye lẹ́nu wọn ọpẹ́ni lọ́dọ̀ Ọlọ́run Ọba akígbọn olólùfẹ́ wa èyí tẹ́ mọ́ fi ọkàn bá wa lọ lórí ètò wa nígbòho la wà látòjúléṣẹ́ IFTV Agbọ́mọlá Ìyáfẹ́sọ International ọpẹ́ pàtàkì lọ́dọ̀ bàbá wa Ọmọrẹ̀ René èyí tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun èyí tí gbogbo yín tẹ́ fi wò wá lé níbikíbi ọpẹ́ni lọ́dọ̀ Ọlọ́run Ọba èmi náà ni o Muhammadu Ashraf ètò gbọ́mọ̀ sí àgàfẹ́ ṣéwù gbópédépédé fẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ ẹ wò ẹ̀já pàkíyèsí àwọn ọmọ wa lọ́pọ̀lọpọ̀ kí wọ́n bá lè fún wa nísìmí lọ́la nítorí pé tọ́ ọmọ rẹ kí ọmọ yẹn kó ba lè ṣe kíni kó ba lè fún ẹ nísìmí lọ́la nítorí pé àwọn ọmọ yìí ní ìrẹ̀lẹ̀ wa lọ́la àwọn ọmọ yìí ní gẹ̀tẹ́tì wa lọ́la bàbá ṣe ṣe àwọn ọmọ yìí gbà làwọn náà láfi nísìmí ayọ̀ níwájú ọ̀la kí Ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmọ̀rẹ́ kó má pa àwọn ọmọ wa o kí Ọlọ́run kó yí àwọn ọmọ wa akí bàbá wa èyí tí wọ́n ṣiṣẹ́ takuntakun tójú lè ṣe IFTV Agbọ́mọlá Ìyáfẹ́sọ International tó fi balẹ̀ gbàgà sípìlẹ̀ Plateau bàbá wa Ọ̀túnba bàbá tó ṣe wípé lágbọ́ Ọlọ́run Ọba iwájúwájú ni bàbá ọmọ lọ iwájúwájú lẹ́ẹ̀mọ́ rẹ̀ nítorí pé iwájúwájú ló pa bìtìrì sí bàbá ẹ̀ mọ̀ lọ́wájú ni ẹ̀ ní rẹ́yìn iléeṣẹ́ yóò sì ní jóná lágbà títóbi Elédùmarè akéèyàn olólùfẹ́ wa níbikíbi èyí tẹ̀tí mọ́ ń wò wá akíwa o títà fi mọ́ náfànẹ́ láti pàdé ní ọjọ́ míì ọjọ́ rẹ̀ ire o ire ni ó ṣe o má ṣe ṣe kà ó ti gbà.
IFTV Agbomola Iyafeso International Television.